Ifá jẹ́nẹ́rà ló bá délé bá kí Ifá jẹ́nẹ́rà Ifá gbọ̀ngàn tó ń sọ̀rọ̀ Ifá tó fọ̀hùn òkè kí ìyá àkọ́bí Ifá tó ṣe lọ́la bí wọ́n fẹ́ bọ̀ kọ̀kọ̀kọ̀ bọ́ ọba fẹ́ akọ̀lù ló bá dé bí àkọ́bí aṣíwájú. Aṣíwájú bá jẹ bí ìdá òkòkò ọlọ́run máa jẹ ó ṣíwájú. Ẹni bàbá tó bá fẹ́ràn sàbí á jẹ ẹja sábọ́lọ́. Ìwọ tó bá láìkí ráìsì pẹ̀lú sàbí wà máa jẹun lọ. Bàtọ̀ bí mi bá jẹ́ ìyá gbogbo ayé ìlà máa jẹ. Aṣíwájú àkàbìrì ìbáfìgbé lórí. Aṣíwájú àkàbìrì ìbáfìgbé lórí. Ìdùnnú ti dé òun èèyàn wa. Ó ṣíwájú. Ibe kòsíkòsí tá ń sọ̀rọ̀ ìyàbúrò. Tọ́lípọ̀ ti ṣe rí Èkó best economy ní Nàìjíríà aṣíwájú. Bọ́sù oríṣiríṣi ló ṣe dáadáa. Ọmọ ọ̀pọ̀ nínú àkìtàn ó sọ wọ́n dé nígbà àwọn tàṣíwájú. Mọ̀rí tó mọ̀rí ọmọ ọlọ́mọ ó mọ̀rí wọn ní ti dáadáa kò sẹ́ni tó bínú. Wọ́n bá nígbà tí èyí ó sọ wọ́n dẹ̀ni mímọ́. Ìgbà tó ṣe é wẹ̀ yẹn nìkan orí. Àsìkò wọn tó wà lára mi ẹ̀wọ̀n bínú. Ìbínú tẹ̀ ń bì yẹn kò jọ mí lójú. Ó ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ bí o tiẹ̀ rú. Akọ̀bí ń pàjá rẹ̀ nìkan yín mú. Kòkòrò ló tóbi tọ̀rọ̀ òun nímú. Máa yín mú ọ̀rẹ́ mi bí o tiẹ̀ rọ ẹ. Ṣùgbọ́n akọ̀bí ìjà máa ń wù ẹ̀ èèyàn wó kùn sí. Ìbínú ọ̀dà nǹkan wà sí mi. Aṣíwájú ọ̀gá mi ìgbà mi lò lórí. Ìdòwò mi lè o àyíké o. Ẹni máa bá ẹ lọ́rọ̀ mi o. A ní sẹ́ńsì tó kúkú. Ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí o. Ẹni máa bá ẹ lọ́rọ̀ mi o. A ní sẹ́ńsì tó kúkú.
gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán sọ̀rọ̀ báwo ẹ̀ka síwájú kí ni mo wò lè ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán sọ̀rọ̀ báwo ẹ̀ka síwájú. Gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá àkọ́bí pọ̀ tó ọ̀rọ̀ aṣíwájú. Iye pọ̀ àkọ́bí pọ̀ tó ọ̀rọ̀ aṣíwájú. Iye pọ̀ aṣíwájú mi ní ìdá àkọ́bí mi ọ̀rọ̀ aṣíwájú. Mo fara òwúrọ̀ ara ìdè. Ifá kò wọ́n lé ọ̀lẹ́ wa o. Aṣọ́ra èkó máa ń wá o, ẹni bá lórúkọ ó ṣe rẹ̀ lọ. Aṣọ́ra èkó máa ń wá, ẹni bá lórúkọ ó ṣe rẹ̀ lọ. Ìjà ní títọ́ lásìkò mi. Ọmọdé ìṣàgbọ́lá ọ̀dọ́ ọjọ́ àràbà bí. A ti di pàṣẹ mọ́lẹ̀ ní ìjẹ́ ìkóde. You're welcome on board, Mr. Mukaila Sunday. Bákan náà mo kí àwọn ẹ̀gbọ́n mi Mr. AY Ayọ̀bámi àwọn tìkòròdú àti Mr. Eleniyan Benjamin. Ẹ jọ̀ọ́ má bínú pé ìbẹ̀rẹ̀ ètò yẹn lẹ́ẹ̀kan yẹn ó dà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ń ṣe ségesège òun mo ṣe tún padà lọ tún àwọn plan yẹn mú láti ilẹ̀. Ẹ jọ̀ọ́ mo ṣe rìsẹ́ẹ̀tì nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ẹ má bínú sí mi. Bákan náà mo kí gbogbo ilé pápátá orúkọ tèmi kò yí padà. Èmi ọmọ yín náà ni Wálé entertainer bẹ́ẹ̀ ń tẹ́tí mọ̀ tipẹ́tipẹ́. Òdú ni mí báyìí mi kì í ṣe àìmọ̀ fọ́ọ̀mù nìkan kọ́ yín bẹ́ẹ̀ ni mo kí gbogbo ilé pápátá. Mo kí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àtà tó jẹ́ pé a ò sí ní Nàìjíríà tó jẹ́ pé ìlú èyìnbó la wà níbi yóò ta wà ní gbogbo àgbáyé mo kí gbogbo yín pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ẹ bàbá mi alálùbáríkà, ẹ màmá mi ayarere lọ́dọ̀dọ̀ ọkọ, ẹ bọ́dà mi sísítà mi student làwa ni gbogbo àwa youth pátápátá gbọ́ yín ni mo kí. Ẹ oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣẹ́ àdáni oníṣẹ́ ìjọba mo kí yín sà mo kí yín mà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò mi mi ò ní òjò níwá àwò bẹ́ẹ̀ni kankan ṣọ̀tá mo kí gbolé pátápátá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. You are welcome on board Mr. Mukaila Sunday. Ẹgbẹ́ yẹn lólùfẹ́ mi pátápátá tí mi ò lè rántí dárúkọ tán Mr. Toyib Ọbásanjọ́ Awógbémiga gbẹnimoki. So ẹ jẹ́ ká máa bá ètò bọ̀. Mo ṣe àdúrà fún gbogbo ọmọdé àgbà ọkùnrin obìnrin gbogbo àtà jẹ́ ọmọ Yorùbá pátápátá nípínlẹ̀ Èkó àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé pé a ò ní owó tì rí ṣe báyìí kò ní dúró ní ayé nìkankan wá. Àwọn ní gba lẹ́tà lórí ọkọ, àwọn ní gba lẹ́tà lórí ọmọ, àwọn ní gba lẹ́tà lórí aya ní àṣẹ Èdùmàrè. Bó ṣe máa jẹ́ nìyẹn mo kébo lé pé a kú ìsinmi ni. Today is Sunday 29 of September 2024. Today is Sunday 29 of September 2024. Èní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tí í ṣe ọjọ́ Sunday oṣù kẹsàn-án ọdún 2024 tàwa nínú èyí bẹ́ẹ̀ ni. Mo tún máa ń dé bí mo ṣe ń dé mo ní mo tún ti dé bí mo ṣe máa ń dé lórí ètò mi. Èmi náà mo níbàrà pa ilé títí tó fi dé òkè ògùn ṣùgbọ́n tí Ọlọ́run ẹlẹ́dàá mi orí mi tó fi àtijọ́ àti mọ̀mí sílùú Èkó ilé ọgbọ́n ilé òye ilé ìmọ̀ ilé ẹ̀kọ́ ilé àlùbáríkà Èkó ilé owó Èkó tí kì bá wọn kó ṣá Èkó tí kì bá wọn kó ṣá odindi báyìí òun lè kó mọ́ bá wọn kó. Mo ní ìlú tó jẹ́ pé torí gbogbo ènìyàn tó lọ ń ṣẹ̀dá wá sílé ayé torí gbogbo àwọn ọmọ Yorùbá